ibi àròkọ tì sí náà ní ká fàbọ̀ sí ẹwà èdè Yorùbá TV náà la wà níbi tá a ti ń ka àyọkà olóyin. Ìwé tá a ń kà lọ́wọ́ náà ni àtótó arére látọwọ́ bàbá wa ọ̀kan nínú ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ́hún ọba ọ̀dẹlẹ̀ fẹ́yàn re níbi tí bàbá dojúkọ òní bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fẹ́ sílẹ̀ òní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Orí kọkànlá náà nìlérí wà wípé a ti tẹ̀ síwájú àkọlé tí ń bẹ ń bẹ ìrúkìírú ọbẹ̀ kúláàtàn. ìrúkìírú ọbẹ̀ kúláàtàn. àfi kéèyàn dákẹ́ láìṣẹ̀ láìrò àlàbá ń ṣẹ̀wọ̀n Sámínù ló kó tirẹ̀ bá jẹ́jẹ́ àlàbá ló ń ṣiṣẹ́ atọ́kọ̀ṣe o tí Sámínù dé tó lòun ràn án lọ́wọ́. àlàbá ṣe lè mọ̀ pé ẹrù olè ní Sámínù ń kó wá fún òun ó sì ní àwọn òyìnbó òun ló ń kó fóun o. àbájọ tí Sámínù fi di olówó ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́gbin o. èkúté tó fi àkọsílẹ̀ tó ń jẹ́ ọbẹ̀ ǹjẹ́ kìí ṣe tẹnu ẹni ní fẹ́ gbọ́. bí ènìyàn bá sì wá sọ̀rọ̀ ńkọ́ kò kúkú sígbà tí ìpín àìsè ò ní pa láròká. ṣùgbọ́n bọ́lọ̀ ń ọ̀dà sẹ̀ríà fún lèmọ́mù bóyá ni yóò ṣe ní sojú ọmọ ilé kéwò òtútù ó sì ti da aláṣọ láàmú kọ́lọ́hún tó fojú olè rí mọ̀ bo àbí Ọlọ́run kìí ṣe nǹkan kan ni àbí ò tilẹ̀ sí ń bíkíbi. báwo ló ṣe máa wòran kírú nǹkan yìí ó máa ṣẹlẹ̀. ọ̀fọ̀wọ́lẹ́rán ó ń wòran ayé ó ń wo ọmọ ènìyàn bí wọ́n ti ń rí ara wọn jẹ. ọ̀dàgúnlá ọ̀sọ̀jìká pé kò sí nǹkan kan tọkùn ń bẹ̀ àbí báwo àbí ní tòótọ́ sì ló ń jẹ̀bi wípé òun náà yẹ kóun ó wádìí ọjà tí òun tà kóun ó rí i pé ọjà òdodo ni wípé òní kọ́ ni Sámínù tí ń bá òun bọ̀ ó yẹ kóun ó ti mọ̀ ọ́ gẹ́gẹ́ bí aláìṣòótọ́ ènìyàn. ṣùgbọ́n ṣé bí ó ti di aláàjì ṣé bí ènìyàn bá di aláàjì a máa pa ìṣekúṣe ti ní àbí aláàjì rọ́ọ̀sì ní Sámínù aláàjì tí ọmọ bíi ti jẹ́ Mẹ́kà aláàjì tí ọ̀kọjá odò Ọya síbẹ̀síbẹ̀ Sámínù ló jalè kì í sóhun àlàbà. èwo wá ní àkóbá tóun àbí àkóbá sì kọ́ abẹ́ni tòótọ́ ni pé ẹni tó gbépo lájọ́ jalè bí ẹni tó bá gbà á sílẹ̀. ìbá tilẹ̀ dùn díẹ̀ kí adájọ́ sọ pé òun àti Sámínù làwọn jọ jalè ọ̀hún ṣùgbọ́n adájọ́ yàn ká pé òun àlàbá nìkan ló ń lọ fọ́lé náà wípé òun ló ń lọ fọ́lé níléṣà láti bo síbo. ó lè kọlu òun láàrin Èkó ọlọ́pàá ò mú wọn. òun wá jókòó ń jẹ́jẹ́ lódò ọgbẹ̀ nílé Ifẹ̀ òun tajà ní ṣọ́ọ̀bù òun ọlọ́pàá wá sọ òun sẹ́wọ̀n. kò dùn mí àgbàlagbà ń bú ọ̀pá lẹ́ẹ̀mẹwàá nítorí yín àná ìyàwó tó yà ní ọjọ́ tó wẹ̀wọ̀n. àwọn ẹlẹ́wọ̀n tó bá ń bẹ̀ luwa bí wọ́n ṣiṣẹ́ lára wọ́n ní àwọn ń kíkà bọ̀ ní pásápàsá ni wọ́n nà án tí àánú ara rẹ̀ ṣe tí ò sí ẹyẹ tí ò sì rí ẹyẹ ṣàánú òun. lẹ́yìn èyí òun náà di onílé ó sì yan ọ̀rẹ́ oríṣiríṣi láàrin àwọn ẹlẹ́wọ̀n yòókù. Ṣítù adarí pín sígbọ̀nlẹ̀ ojú rẹ̀ lè dá jìnnìjìnnì bú ọmọdé ó pupa fò ó rẹwà ó sì lè dánu púpọ̀. ojoojúmọ́ ni mò ń ròyìn bóun ṣe ń pànìyàn òun náà ti pààyàn bíi 12 ọlọ́pàá kankan ò sì mú òun rí. ó ní ẹ̀kẹfà tó ń wẹ̀wọ̀n nìyí ṣùgbọ́n kì í ṣe látàrí ìpànìyàn bí ó ṣe nítorí olè jíjà lásán. ìjáfara ní kó bá nìyàn ká pààyàn ò já mọ́ nǹkan kan bó bá pààyàn tán wọ́n gan ni kó fariwo ta ṣùgbọ́n ọwọ́ fẹ́ tẹ̀ mí nígbà kan o. ìgbà tó yíwọ́ inú mi dùn pé ọta kan ṣẹ́kù sínú ìbọn ọwọ́ mi mo tabọn mọ́ra mi lápá mo wá ń kígbe pónítọ̀ ló ń lọ lọ́yẹn àwọn ọlọ́pàá lé irọ́ títí wọ́n wá padà bá mi ní dùbúlẹ̀. ńgbà tí wọn ò bá àwọn fúnra wọn ni wọ́n gbé mi lọ sí ọsibítù lọ́jọ́ náà ojú ọta ò ń rí o. a sì fi ojú ọta hàn àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀. ìhàlẹ́ ayé àgbẹ̀ ó ní ọkọ̀ ń rinṣẹ̀ lọ sínú oko. Ṣítù adarí pọ́n tò bí aró bí ó bá bẹ̀rẹ̀ sí dárúkọ ilé ìtajà gbogbo tó ti fọ́ yóò mọ̀ fi ọjọ́ àti oṣù tó fọ́ oníkálukú kún ni pẹ̀lú orúkọ àwọn tó bá ṣiṣẹ́ náà. ó sì ń fi gbogbo rẹ̀ yangan ni tí yóò mọ̀ dárò pé ẹ̀wọ̀n tó ń wà kò jẹ́ kó ń ráàyè fọ́ ṣọ́ọ̀bù mìíràn mọ́. a ní ó mọ̀ sí o tí ajá gbé ọgbẹ́ látàrí o kó wá kó ọ̀nà àti máa fi eyín wọ́n eṣinṣin sẹ́nu bí wọ́n bá ń kùn látàrí. ohun kejì tí Ṣítù fi yangàn ní àwọn obìnrin òṣèré obìnrin tí ó ní òun kò tí ì bá ṣọ̀rẹ́ rí
a ní àfi bí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ṣe àrà mìíràn sí wọn lára ni obìnrin kankan tún lè jọun lójúmọ́. bí ó bá dárúkọ àwọn olókìkí obìnrin báyìí ẹnu á máa ya gbogbo àwọn ẹlẹ́wọ̀n. bí ó sì ti ń dárúkọ wọn ni yóò máa ṣàpèjúwe bí ìbọ́rasílẹ̀ ẹnìkọ̀ọ̀kan nínú àwọn obìnrin ọ̀hún ti rí àti ìṣesí ẹnìkọ̀ọ̀kan wọn bí wọ́n bá jọ ń ṣeré oge síìtù adarí pọ́n. obìnrin tó bá kú lọ́nà tí ọ̀sá ẹsẹ̀ ń dunni tàbí kò sì mẹ́ni tí òun kò lọ́nà. oṣù 6 péré ni síìtù ṣe lẹ́wọ̀n ńgbà tó kọ́kọ́ wá kí Àlàbá ó sì tó jáde lẹ́wọ̀n. síìtù ti pààrà lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n ní gbogbo ìgbà tí ó bá fi sí lẹ́wọ̀n ọ̀sọ̀ọ̀sẹ̀ ní máa wá bẹ̀ Àlàbá wò nítorí pé wọ́n ti di ọ̀rẹ́ gidigidi. ọjọ́ kan báyìí ni Àlàbá ṣàdédé rí Sámínù ní òun wá bẹ̀ Àlàbá wò nínú ẹ̀wọ̀n ni. Àlàbá dẹyẹ sí i pátápátá ọ̀yàn án lódì kò kí rárá tó fẹ́ lọ. ńgbà tó lọ tán àwọn ẹlẹ́wọ̀n yòókù ń bẹ̀ Àlàbá léèrè ìdí rẹ̀ tí ó fi ṣe àlejò tó wá kí bẹ́ẹ̀. Àlàbá ṣàlàyé títí ó sọ gbogbo ìtàn wọn láti ọjọ́ tí wọ́n ti jọ pàdé ara wọn lábẹ́ búkà ní Òrótó. ẹ̀kínní kẹ́bẹ̀ ẹ̀kejì kẹ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta làjẹ́ ǹjẹ́ tán. Sámínù sẹ̀mí kọjá pé kí n lè dáríjìn ti pé ó kó ẹrù olè fún mi tàkọ́ ló ń bí mi nínú o. ṣùgbọ́n lẹ́yìn tí kò sí mi ní gbẹ́rẹ́ ìpàkọ́ kankan kí èmi náà lè máa ṣọ́ra kò tiẹ̀ yọjú sí mi rárá títí ẹjọ́ fi parí. àṣé ó tilẹ̀ ń wá wòran mi ó wá ń fi mí ṣẹlẹ́yà. bí Ọlọ́run sọ̀kalẹ̀ wá bẹ̀ mí n ò lè gbà mọ́. ṣùgbọ́n láìpẹ́ Sámínù tó wá àwọn ẹlẹ́wọ̀n mìíràn sì wá bá wọn dá sí i wọ́n bá wọn parí ọ̀rọ̀ tó wà láàrin wọn. Ṣínà Játíọ́ ni ẹni tí ó ṣe agbẹnusọ fún gbogbo àwọn ẹlẹ́wọ̀n. kínní kan ni òye yín ẹ̀yin méjèèjì ẹni tó yẹ kẹ́ ẹ máa bájà ẹ̀ bájà. àwa ara wa làwa ń bára wa jà àwa ara wa làwa ń jẹ òkú ajá àwa fúnra wa làwa ń ṣera wa léṣe. ńbo ló ti yẹ káráyè máa bára wa jà bó bá ṣe pé àrònújinlẹ̀ rin àwọn ọlọ́lá àwọn ìjòyè àwọn aláṣẹ àwọn ọlọ́pàá àwọn olówó àwọn gbajúmọ̀. ńbo la bá wọn yẹ jáde náà ká tó wá bẹ̀rẹ̀ sí dojúkọ ara wa bájà. àwọn tí ò jẹ́ kí ayé rójú tí wọ́n ń purọ́ pé àwa là ń yọ ayé lẹ́nu ẹnu wọn sì dùn wọ́n sì tún rẹ́nu sọ̀rọ̀. wọ́n wá fojú pamọ́ wọ́n ń ṣebi wọ́n ń purọ́ rẹ̀ mọ́ wa. ẹni ebi ń pa tó jí búrẹ́dì gbé tó ń yá jẹ wọ́n sọ sẹ́wọ̀n ọdún 3. ẹni tó yíwèé ní báńkì ẹni tó jí owó tabua gbé níbi iṣẹ́ ìjọba bó bá ti rí owó gba lọ́ọ̀yà tó rówó bọ adájọ́ nínú wọ́n á sọ sílẹ̀ wọ́n á ní kò jẹ̀bi. àwa àṣetúnmọ̀ bára wa jà bí o àwa tó yẹ ká pawọ́pọ̀ ká máa dá wàhálà sílẹ̀ fún wọn. àwa ń rí ara wa lẹ́pa à ń búra wa lébú ẹ̀yìn. ǹjẹ́ èdè wọn kọ́ ló mú wa bójú ọ̀bá ti fálèfálè ó yẹ kójú ti ọkọ lọ́mọge. ńgbà tó sọ̀rọ̀ tán ẹnìkan kan fọ́ mọ́ nínú ẹlẹ́wọ̀n. aláṣẹ kì í sọ̀rọ̀ kí ẹnikẹ́ni ní kò fọ́ rí. tipátipá Àlàbá yọ́dún sí Sámínù. kò sì pẹ́ tí ọ̀rẹ́ wọn tún bẹ̀rẹ̀ sí fi ìdí múlẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síra wọn. àwọn ènìyàn ní mú ní pé ajá ní àwé. bí síìtù adarí pọ́n bá dé lọ́jọ́ ìbẹ̀wò àwọn bíi Àlàbá bíi Ṣínà Játíọ́ bíi Bàṣírù omi ata bíi Gídíọ́nì wòlíì bíi Bọ́lárìnwá Abẹ́fẹ́lẹ́ bíi Àjàyí dojúbolẹ̀ àti àwọn akọ mìíràn ayé ipò wọn a ṣùgbó wọn a máa kíra wọn wọn a máa sára wọn. ọjọ́ kan tí Sámínù pàdé gbogbo wọn pọ̀ tí ó sì mú odidi pálí sìgá kan bọ̀ fún wọn ńlọ sọ Àlàbá ní labalábá nínú ẹ̀wọ̀n níbẹ̀. látìgbà náà ni ó ti di Àlàbá labalábá ìrúkìírú gbogbo ọbẹ̀ Kúlààtàn. ńgbà tí Àlàbá yóò fi jáde gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ àkọ́kọ́ ló ti jáde tán ṣùgbọ́n bí àwọn kan ti ń lọ làwọn mìíràn tó ń wọlé tí kò sì jẹ́ kí ó wà ní òun nìkan nígbà kankan. ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ṣùgbọ́n ayé dúró títí láéláé. ṣùgbọ́n Àlàbá tí ó wẹ̀ wọ́n yàtọ̀ gidigidi sí Àlàbá tí ó jáde lẹ́wọ̀n. labalábá ti gbà pé ẹni tí wọ́n torí ẹ̀ ná òun ń lo owó kúkú wá padà fẹ́. ó pinnu pé iṣẹ́ olè tó ń kọ̀tì tóun ò tí ì wọnú rẹ̀ tí wọ́n gbé òun sẹ́wọ̀n ọdún 7 bóun bá kúkú wọ̀ ọ́ kò burú. ó ní sí òtítọ́ kò gbé òun nítorí ìgbà tó ń sòdodo ń lò ń wẹ̀wọ̀n kóun wá dojú ìjà kọ ayé lókù kóun mọ jà wọ́n lógun kóun ọmọ ṣe aráyé ní jàǹbá ló tọ́ sí òun. bí òun fi ojoojúmọ́ ṣe ayé lọ́sẹ̀ tó ń tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ
bóyá ni òun ó tilẹ̀ lè gbẹ̀san oró tí ayé dá òun tán, ṣùgbọ́n òun ó gbìyànjú díẹ̀ sá. Labalábá tó jáde lẹ́wọ̀n nìyí o, àmọ́ ọmọdé níbo ń bá dàgbà ẹ̀yìn ẹyẹlé lòun ọmọ fọ́dànù lájà. Ǹjẹ́ orí ẹyẹlé yóò jẹ́ kó dàgbà? Báyìí ńlá parí orí kọkànlá nínú ìwé nì Àtótó Arére. Pẹ̀lú ògo Ọlọ́run orí kejìlá náà láti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́ńbẹ̀ gbólóhùn kan lọ̀rọ̀ rẹ, gbólóhùn kan lọ̀rọ̀ rẹ. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV. Kúṣẹ́ ni mo rí iṣẹ́ yá, àti pàápàá láti rí àmì nígbàkúùgbà tí mo bá gbé fídíò tuntun sórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV, kó lè jẹ́ kúṣẹ́ tí mo rí iṣẹ́ yá. Ìdí ni wípé akitiyan ni láti má ṣe jẹ́ kí èdè àti àṣà Yorùbá wọ mi tàbí kó parẹ́. Ẹ jẹ́ á jùmọ̀ gbé e lárugẹ. Bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ewì mi, àní láǹfààní láti máa pín lórí WhatsApp mọ́. Mo ti ń sọ lemọ́lemọ́ wípé wàhálà tí èèyàn bá pàdé lórí WhatsApp ó ti ń pàpọ̀ jù. Ìdí nìyí tí mo fi kó àǹgárá mi lọ sórí Telegram, níbi tá yóò ti gbà wá, níbi tá ti láǹfààní láti máa pín àwọn iṣẹ́ tó bá ń jáde lọ́dọ̀ mi káàkiri àgbáńlá ayé. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ mi lórí Telegram, nọ́mbà yìí náà ní ká ẹ lò +1 937 969 0257 +1 937 969 0257.